Ẹ̀yin èèyàn ilé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Obanikoro sọ̀rọ̀ wọ́n ní kí bàbá wa Bola Tinubu sọ òótọ́ fún àwọn ará ìlú pé ṣé wọ́n ti dá owó ìrànwọ́ epo padà ni. Wípé kí wọ́n sọ òótọ́ tó bá jẹ́ pé lóòótọ́ ni àwọn ìjọba wa tó ti ń san owó orí epo padà ni, kí wọ́n jẹ́ kí àwọn ará ìlú mọ̀. Èyí tí wọ́n ní àwọn ti yọwọ́ rẹ̀ pátápátá ní ọdún tó kọjá. Ẹ máa rántí pé nínú ọ̀rọ̀ tí bàbá wa sọ ní ọjọ́ tí wọ́n ṣe ìbúra fún wọn ní ọjọ́ 29 oṣù karùn-ún ọdún 2023 tí wọ́n ṣe ìbúra fún bàbá wa ni wọ́n ti sọ ọ̀rọ̀ yìí wípé ìjọba àwọn ti yọwọ́ yẹsẹ̀ pátápátá lórí sísanwó ìrànwọ́ epo PETROL ọ̀hún. Ìkéde yìí ló fà á tí owó epo PETROL fi fò sókè títí tó dórí náírà 600 naira per litre tí wọ́n ń ta jálá epo kan. Àmọ́ nígbà tí wọ́n sọ̀rọ̀ lórí ètò, MUSLIU Obanikoro pé àìfàìmọ̀ ni ìjọba ò ti máa dí àlàfo tí pàṣípààrọ̀ owó dọ́là sí ti náírà ní lórí iye tí wọ́n fi ń gbé epo PETROL ọ̀hún wọlé, èyí tó mú kí epo náà ṣì dúró lásìkò yìí. Obanikoro tó ń ṣe kọmíṣánná lábẹ́ ìṣàkóso gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Èkó lọ́dún 2003 títí di 2007 ṣàlàyé pé wọ́n ní alàgbà Fẹ́mi Fálànà mọ iye tí wọ́n ń ta epo ní ìṣirò owó dọ́là pé àwọn rí bí owó náírà bó ṣe ń lọ sókè sí lójoojúmọ́. Wọ́n ní àwọn mọ̀ pé dọ́là ni wọ́n fi ń sanwó epo rọ̀bì, náírà sì ni wọ́n ń ta epo PETROL. Wípé èyí fi hàn pé nǹkan kan wà láàárín kan tí ó ń dí àlàfo ìyàtọ̀ owó náírà sí ti dọ́là yẹn. Wọ́n ní àwọn ò mọ iye tí wọ́n fi ń dí àlàfo yẹn o. Wọ́n ní àwọn ò lè sọ̀rọ̀ lórí ẹ̀. Wọ́n ní ẹni tí ó ń jẹ́ aṣojú ìjọba òun ni ó máa lè sọ ọ̀rọ̀ yìí. Wọ́n ní làákàyè àwọn sọ fún àwọn pé ibì kan ni wọ́n ti ń dí àlàfo yẹn. Wọ́n nítorí ìnira tó gbòde kan ní ìlú. Wọ́n ní ìjọba ò lè máa wòran bẹ́ẹ̀ kí àlàfo yẹn wà bẹ́ẹ̀. Wọ́n gbọ́dọ̀ ó di dandan. Ó di dandan pé owó ní ìjọba ń san láti fi dì í. Wọ́n ní àwọn gbàgbọ́ pé ó yẹ kí ìjọba lè sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí fún ará ìlú. Wọ́n ló yẹ kí wọ́n jẹ́ kí àwọn ará ìlú mọ̀ nípa ọ̀rọ̀ yìí, kí wọ́n máa fi gbogbo bó bá ṣe ń han àwọn ọmọ Nàìjíríà lórí ọ̀rọ̀ sísan owó ìrànwọ́ epo PETROL yìí padà. Obanikoro sọ Bola Tinubu owó tó wà lórí owó epo PETROL yìí láì jẹ́ kí ará ìlú mọ̀ pé owó PETROL bá ti lọ sókè ju bí ó ṣe wà tẹ́lẹ̀ lọ. Wọ́n nítorí owó dọ́là èyí sí ti náírà tó fi ojoojúmọ́ ń lọ sókè yìí. Wọ́n ní ọ̀rọ̀ yìí kò yàtọ̀ sí ohun tí alàgbà Fẹ́mi Fálànà náà sọ. Wọ́n ní ìjọba ti ń sanwó sọ́búsídì tí wọ́n láwọn ti yọwọ́ lórí ẹ̀ tẹ́lẹ̀. Wọ́n nítorí ẹ̀ ní owó PETROL ò ṣe tí ì gòkè látijọ́ yìí. Wọ́n ní látàrí ipa burúkú tí èyí ò bá tún ní lórí ètò ọrọ̀ ajé Nàìjíríà àti ọ̀wọ́n gógó ọjà. Ẹ̀yin èèyàn lé àmọ́ ọ̀rọ̀ yìí wá láti iléeṣẹ́ Mashola Gist TV. Kí Ọlọ́run kó ran gbogbo wa lọ́wọ́. Àmín.